Ìjọba Sàlàyé Ìdí Abájọ Ipò Àmbásádọ nípa ọ̀rọ̀ ìrìnnà òfurufú tó fún Kwam, ọ̀pọ̀ èèyàn fọmú o. Ìjọba àpapọ̀ ti ṣàlàyé ìdí abájọ ipò aṣojú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti pápákọ̀ òfurufú tí wọ́n fún gbajúgbajà olórin fújì nẹ̀ Sàlàyé Ìdí ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Kwam látàrí fàákájà èyí tó mọ̀ wáyé o láàrin ìlúmọ̀ọ́ká akọrin náà àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú valuejet nílùú Àbújá lánàá ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ 13 oṣù kẹjọ yìí. Ó ní mínísítà tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú ní Nàìjíríà Festus Keyamo San ló mà sọ lójòpó X rẹ̀ pé ìjọba yóò fún Kwam ní ipò aṣojú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pápákọ̀ òfurufú Nàìjíríà. Keyamo má sọ̀rọ̀ yìí lẹ́yìn tó kéde wípé àjọ NCAA tó ń ṣàkóso ẹ̀ka ètò ìrìnnà ọkọ̀ òfurufú ní Nàìjíríà ó ti fagilé ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan Kwam lọ́dọ̀ àwọn ọlọ́pàá torí ó hùwà pẹ̀lẹ́ bí ọmọlúàbí látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Bákan náà ó ní mínísítà ló mà tún kéde pé àdínkù ó ti bá ìjìyà gbajúgbajà akọrin náà èyí tí àjọ NCAA tó fòfin dè tẹ́lẹ̀ wípé kò gbọ́dọ̀ wọ bàálù ní Nàìjíríà fún oṣù 6. Keyamo ṣàlàyé wípé ìjìyà náà rèé ó ti di oṣù kan péré báyìí nítorí bí Kwam bó ṣe hùwà pẹ̀lẹ́ tí ó sì tọrọ àforíjì. Mínísítà mà sọ wípé ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ tó bá wà sọ́yìndé bẹ̀bẹ̀ lórí bí ó ṣe dúró síwájú bàálù valuejet pé kò ní gbéra àyàfi tí wọ́n bá jẹ́ kí òun mà wọlé. Àmọ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló mọ̀ bẹnu àtẹ́lu ìgbésẹ̀ yìí pàápàá jùlọ lórí ìtàkùn ayélujára. Púpọ̀ nínú àwọn èèyàn yìí ló mà sọ wípé ìjọba máa ń ṣègbè lẹ́yìn Kwam lẹ́yìn tí ilé-ẹjọ́ ju kọ́ńfọ́ọ̀tì tí fàákájà wáyé láàrin òun náà àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú ibomairline sí ẹ̀wọ̀n ní Kirikiri. Ṣùgbọ́n Keyamo kéde pé ìjọba ti fagilé ẹ̀sùn tí wọ́n fi kan kọ́ńfọ́ọ̀tì náà ó sì ti gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n láti àná ọjọ́rú Wednesday. Nínú ọ̀rọ̀ rẹ̀ Keyamo ṣàlàyé wípé káàkiri àgbáyé ni wọ́n ti máa ń yan ẹni tó bá rú òfin sípò tí yóò sì fi máa ṣe ìlanilọ́yẹ̀ fáwọn aráàlú lórí nǹkan tó ṣe tó sì ti ronúpìwàdà lórí rẹ̀. Èyí dàbí kí èèyàn máa ṣiṣẹ́ sin àwùjọ náà ni tí ilé ẹjọ́ máa ń sọ pé káwọn èèyàn kan máa ṣe irú ipò aṣojú báyìí kò lówó nínú iṣẹ́ ọ̀fẹ́ ni. Àmọ́ ó wá ṣe ní láàánú wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló rò pé ipò aṣojú ó ní í ṣe pẹ̀lú ọ́fíìsì ńlá àti oríṣiríṣi àjẹmọ́nú. Èyí kò rí bẹ́ẹ̀ rárá o, ọ̀fẹ́ ni kì í ṣe ìgbà àkọ́kọ́ tí irú nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ní Nàìjíríà, kò sì ní jẹ́ ìgbà tí yóò ṣẹlẹ̀ kẹ́yìn. Ìjọba ti fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní irú ipò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáájú ètò ń lọ lọ́wọ́ láti fún kọ́ńfọ́ọ̀tì náà láti fún un nípò. Mínísítà tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú wọ́n ń gbèrò láti yan kọ́ńfọ́ọ̀tì Emerson wọ́n fẹ́ yan òun náà sípò aṣojú èrò ọkọ̀ bàálù nítorí bí ó ti wà dáadáa tí ó sì mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi o. Bí àjọ tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú bó ṣe fẹ́ yan Kwam sípò aṣojú àwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú làwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú náà ọba yan comfort sípò aṣojú èrò ọkọ̀ bàálù fún bí ó ti gba ẹjọ́ rẹ̀ lẹ́bi o. Ẹgbẹ́ àwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí yóò kéde ohun tí wọ́n fẹ́ san gan fún comfort. Keyamo ló sọ bẹ́ẹ̀. Mínísítà ní ìjọba kò ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni nínú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa ká bá tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.